ti mọ̀ mí ẹ ti mọ̀ èèyàn tí mo jẹ́ mo lè sọ̀rọ̀ mo lè ṣẹ̀fẹ̀ but ibi tó mọ̀ sí nìyẹn tí má ti kúrò mi báyìí ó ti tọ́nú mi èmi ò fìyàn sínú ṣùgbọ́n tó bá kọjá yẹn máa deal pẹ̀lú ẹ̀ when I mean my deal pẹ̀lú ẹ̀ máa wáyàn tó máa bá mi nù ẹ́ dáadáa wọ́n á nù ẹ́ but pé ká máa go back and forth yẹn I don't do it I don't ṣé nǹkan tí mo sọ yé yín tí má ti bú yín tí mo ti rẹ́rìn tán yẹn ó ti tọ́nu tèmi ṣé nǹkan tí mo sọ yé yín now gbogbo yín lẹ wo chat tí mo ṣe lánàá ṣe rántí ẹ bá mi máa thumb up ìgbà tí mo bọ́tà tí mo ṣe chat yẹn mo sọ níbẹ̀ pé àwọn Tinubu bloggers mo ní kí ló ń jẹ́ Tinubu bloggers ipe wọ́n sọ pé ẹni tó bá máa jáde ẹni tó bá bọ́tà wọ́n máa bọ́tà wọ́n máa bu mo ti sọ yẹn sẹ́yìn kí ni mo fẹ́ fàyọ nínú chat tí mo sọ lánàá ni pé ṣé gbogbo yín rántí pé kò sẹ́ni tó accuse àwọn people ìpọ́n ń dóra wọn o mo sọ pé ẹ̀yin obìnrin tẹ́ wà ń lé ọkọ mo ní ẹ wá ń jó ọkùnrin pọ̀ nù lé yẹn mo lóbìnrin pọ̀ nù lé yẹn mo ní wọ́n fi yín sínú 2-bedroom flat ẹ̀yin tẹ́ wà ń lé ọkọ mo ní gbogbo yín wá jọ sùn síbì kan náà ẹjọ́ ń jẹ̀bà mo ní bọ̀bọ̀ tó wà l'Amẹ́ríkà yẹn mo ní ó máa ń sọ̀rọ̀ gan he talks too much èyí tó ń pe siren ní syringe ṣé kan tí mo sọ yín mo ní ó máa ń sọ̀rọ̀ gan mo ní tó bá di lọ́la tó bá sọ pé òun do gbogbo yín ń kọ́ ẹjọ́ bá mi tọ́ḿbọ̀ ṣé nǹkan tí mo sọ kọ́ nìyẹn kò sẹ́ni tó sọ pé ẹ̀ ń dóra yín o ṣé ń gbọ́ mi kò sẹ́ni tó sọ pé ẹ̀ ń dóra yín ẹ bá mi ṣe yẹn ní ení mo advice ni pé tó bá sọ pé wọ́n ń dóra wọn tó bá sọ pé bọ̀bọ̀ yẹn is a thing tó lè sọ because àti oríṣiríṣi tó ti ṣe lórí social media ó lè dìde lọ́la kó sọ pé òun bá yín sùn àmọ́ wá ẹ̀ dáadáa ni nǹkan tí mo sọ nìyẹn mo ní ẹ̀ bá má ti jọ wà nínú ilé kan náà àbí nǹkan tí mo sọ kọ́ nìyẹn gbogbo yín ìgbà tẹ́ máa bọ́ta tẹ́ máa bẹ̀rẹ̀ sí ní sunkún ẹ sọ pé mo sọ pé ẹ̀ ń dóra yín wọ́n ń dó yín I don't do that èmi ò ń sọ̀rọ̀ tí n bá rí nǹkan fi gba nídìí ẹ bá mi ṣe ìyẹn ní ení Mama Adé Buhari wọ́n sọ pé ibi tó bá jẹ́ ti jẹ́ ká gbá ọgbọ́n tá bá bá a gan bẹ́ẹ̀ kò kí ń da mi ìwojú yín rí o Ọlọ́run dẹ̀ ní jẹ́ kémi wojú yín èmi ò bọ́ta wá búyàn kankan lọ́sàn-án Mama Adé Buhari mo wo chat tẹ́ ṣe lọ́sàn-án àná mo rí bẹ́ ṣe ń ṣépè ńláńlá ń bẹ̀ àdàbí tẹ́ ẹ̀ bá jìyà fún Tinubu àdàbí tẹ́ ẹ̀ bá ṣe nǹkan fún Tinubu àdàbí tí ń bá ṣiṣẹ́ fún Tinubu Adé Buhari mo fẹ́ bi yín ní question kan iṣẹ́ wo lẹ ṣe fún Tinubu náà iṣẹ́ wo lẹ ṣe fún Tinubu ṣé ẹ ṣiṣẹ́ fún Tinubu kẹ́ lè jèrè ń bẹ̀ ni mo rò bẹ́ sọ pé ẹ̀ ń ṣiṣẹ́ yẹn fún mẹ̀kúnnù ni ẹ wá ń ṣe ìpè ńláńlá gbogbo wọn máa ra lé ní gbogbo wọn máa ní mọ́tò ní kò sẹ́ni tó bá yín jà sí ṣàbẹ̀ pé priority ti níyẹn láyé priority yín nìyẹn àdàbí gbogbo àwọn tí mo kó sẹ́yìn èmi ni chairman wọn gbogbo wọn ló máa ṣe kíní kan are you for real Madam Adé Buhari I am so disappointed in you ẹnẹ ṣiṣẹ́ fún Tinubu ṣé wọ́n ti péjọ tó sọ pé wọ́n fi àwọn ẹni ọlá Badmus wọ́n fi wọ́n jẹ olórí àwọn entertainment bẹ́ẹ̀ ṣe bọ́ta nìyẹn tẹ́ ń sunkún tẹ́ ń yàgbẹ́ sára ńjọ́ náà tẹ́ ń sunkún burúkú ẹkú kíkorò mi nígbà wọ́n lọ gbé oyè fún wọn wọ́n lọ gbóyè fún wọn Madam Adé Buhari kí ni problem yìí náà kí ni problem yìí Madam Adé Buhari what is your problem ẹ̀yin sọ pé ń jà fún Tinubu ta ló mọ̀ yín nobody knows you nobody knows you at all tó bá sọ pé àwọn wo ni ó ń jà fún Tinubu àwọn wo ló ti wà lẹ́yìn Tinubu even kí Tinubu tó ní mission kí Tinubu tó ní mission pé òun ti fẹ́ contest as president àgbá òfìfo ló máa ń dùn náà mẹ́pà àgbá òfìfo ló máa ń dùn ni empty barrel lásánlásán àgbá òfìfo àgbá tí ò lómínú ló máa ń dùn Adé Buhari àwọn tó ń jà fún Tinubu gangan wọn bọ́ta máa sunkún wọn bọ́ta máa sọ pé wọ́n ń jà fún Tinubu wọn sọ pé wọ́n ṣiṣẹ́ fún Tinubu ó ní bọ̀bọ̀ kan èèyàn mi ní Kúnlé Òdùà tó bá sọ pé àwọn eléyìí àwọn ọmọ Tinubu àwọn èèyàn Tinubu àwọn ṣèyí Tinubu ó dẹ̀ lè rí Kúnlé Òdùà láyé kó bọ́ síta kó máa jà àbí kó máa búyàn orí wọ́ọ̀lù ẹ̀ ló máa wà tó máa update nǹkan tó ń pè ní class and trash nìyẹn Kúnlé Òdùà is class
Obasi, you all that call yourself Tinubu bloggers, you are trashy. Kúnlé Òdùà ní lọ bá báwọn èèyàn jà lórí inbox wọn. Kúnlé Òdùà ti wà pẹ̀lú àwọn people for donkey years. Nígbà yẹn àwọn Gbajabiamila, kí Gbajabiamila tó di speaker. Kúnlé Òdùà pay dues. Tó máa sọ pé fi Kúnlé Òdùà jẹ minister lẹ́ni, máa sọ pé di serve. Àwọn tó jà fún Tinubu behind the camera nìyẹn. Adé Buhari, tó bá ń tó ẹ má tanra ẹ. The same thing ló ṣe ní 2 weeks ago. Kí Tinubu tó wọlé. A máa da gbogbo ẹ̀rú ni, àwọn alájà fún Tinubu, ìjà wèrè wo ló jà. Orí jàjà ló dáwọ́ àwọn tó gbowó owó tó fẹ́ fi gbé wọn lọ Canada, tó gbowó lọ́wọ́ wọn tó lù wọ́n jìbìtì. Ó jà ń gbà yẹn. Ìjà wo ló jà lọ tọwọ́ ọmọ ìbáṣọ kọ́kọ́ lọ change makeup artist ẹ. Lọ change makeup artist ẹ tọkùnrin eyeshadow fún yín bẹ́ẹ̀ tó ń sùn. Kúnlé Òdùà kí Tinubu tó ní mission pé òun fẹ́ di governor, òun fẹ́ di president. I know him bí mo mọ̀ bí owó ni. Ní rí Kúnlé Òdùà kó bọ́ta. Orí wọ́ọ̀lẹ̀ ilẹ̀ tí mo mọ̀ pé àtàwọn pictures tó ń yà. Ṣé nǹkan tí mo sọ yé yín? Tí ọba Èkó bá dé ìlú ilé ní abaya photo, ó máa rí Kúnlé Òdùà. Tinubu kó tó ní èmi pé òun fẹ́ di president, tó bá wá sílùú yìí. Aba Kúnlé Òdùà ya photo. Gbogbo àwọn Elégùṣì Kúnlé Òdùà bó ṣe rí pẹ̀lú wọn ni. Mo dẹ̀ sọ fún yín, ẹ lè rí Kúnlé Òdùà kó máa búyàn kiri. Orí wọ́ọ̀lù ẹ̀ ló máa wà tó máa update. You will know what is educated and miscreants. Obanla. Wàá mú Dustin Padà wá fi yẹn ṣá ìṣàdò fún yín. Ṣé temper làwọn makeup artist yín gbà lágége ni? Tẹ máa rẹ́rìn bẹ́ẹ̀ tó ń sunkún. Kí ló ṣe náà? Kí ló ṣe tó feel pé o ní right? Kí ló ṣe tó feel pé o ní entitlement? Kí ló ṣe tó feel pé o ní entitlement? Adé Buhari, I am coming out to speak for the people, to be the voice for the people. I don't need anything. I don't. I'm doing it for nǹkan táwọn èèyàn mọ̀ mi fún. Ipe this is Jesse. This is who she is. Voice for the voiceless. Adé Buhari, àná yẹn ló ti jẹ́ kí gbogbo ayé mọ̀ pé gbogbo ìjà tó ń jà ìtorí òun ṣépè ńlá lágan ni. Ẹni tó bá ní kó má jẹun nínú kíni Tinubu, ẹni tó bá ní kó má jẹun, ó máa dáná láyé, ó máa lọ sebẹ̀ lọ́run ni. Kí ló dé? Kí ló ṣe gan tó ń jẹ? Ó mà wọ́n tó ti ń pay sacrifice, tó ti ń pay duty but for million years ni. Gbajabiamila tí Tinubu fi ṣe chief of staff lẹ́ni. Ṣòro bí ẹnu ló kàn fi débẹ̀ ni. Àbúrò bí tọ́gìrì tó ń ṣe ló fi débẹ̀. Ìwé lẹ́nu yàmàyàmà mo ti ní mo ní bú ẹ. Ṣùgbọ́n ò fira sí pọ̀wọ̀. Àwí tó sọ pé kí àkọ́kọ́ má gbé mọ́ra. Ṣé torí mo sọ pé tí mò ń pọ́n ilé lánàá? Adé Buhari, mélòó lẹ fi jù mí lọ? 5 years péré lẹ fi jù mí lọ náà. 53 ni yín now, 48 lèmi. 53 ni yín now. Mo kàn máa respect gbogbo èèyàn ni. Kẹ́ni kankan máa gbé mi mọ́ra. Kọ́ mo ṣe èmi lọ́mọ òṣì. Ṣé mo bú yín ni? Ṣé mo bú yín ni? Mo pọ́n yín lé ni now. Mo sọ pé lọ́ mingle pẹ̀lú àwọn riffraffs. Ṣé mo bú yín ni? Mi bú yín now. O dẹ̀ bọ́ta kọ́ máa pọ́n ilé o. Kọ́ máa gbé mọ́ra. Kí ni mo fẹ́ gbé mọ́ra lára ẹ̀? Wàláhì ayé o. Ìgbésí ayé òun mi. Ìgbésí ayé yín òun mi. Ìyá Adé Buhari. Wàláhì tàláhì. Wàláhì tàláhì. Ṣé mo look like ẹni tí gbèsè ayé any one of you òun ni? Ṣé mi look like yín ni? Ṣé mi jọ lóhun bí ti yín ni? À ń bá yín sọ tọrọ. O dẹ̀ ń dá syrup. Price wo ló pay sẹ́? Gbjajabiamila chief of army staff. Ṣé mo nǹkan tó jẹ́ chief of army staff? Àní máa rí Gbjajabiamila ń ta dáadáa mọ́. Ẹ̀yin ló máa bá wa. But ẹni tó bá fi ń jẹ chief of army staff, ẹni tó trust jù láyé ni. Ipe Tinubu fẹ́ ṣe nǹkan kan, òun ló máa kọ́kọ́ pè, òun ló máa kọ́kọ́ pè. Gbogbo tí Gbjajabiamila ti ń pay dues ẹ̀ bọ̀, gbogbo tó ti ń pay price ẹ̀ bọ̀.
kò mú ẹ now ṣọmọ ẹ ni ṣọmọ ẹ ni ṣé torí àwọn Facebook fracasi àwọn tí ò ní ṣẹṣẹ tán ní depression tó ń wò ẹ àwọn tó mú ẹ nìyẹn orí Facebook lọ ti mú ẹ wọn ò mú ẹ tó bá mú ẹ wọn máa ti gbọ́ pa ẹ ọ̀ mú ẹ ṣẹ́yìn àgbo lọ ti chief of staff thank you ṣẹ́yìn àgbo lọ ti mú ẹ ni mo ti sọ fún ẹ kémi àti yín tó lè tún ní conversation lẹ́yìn ní ẹ kọ́kọ́ lọ change makeup artist yín torí makeup artist yẹn eyeshadow tó ń kù sí bíbá yín ó máa dàbí pé ìsunkún ni. Adé Buhari ó dàbí pé I don't know bí a foundation tó ń lẹ̀ mọ́ yín lójú yẹn ó ti kó ságbárí yín. Àná mi bá yín jà mi dẹ̀ tí bá yín jà náà nǹkan tí mo béèrè lánàá ni pé what are the aims and objectives of Tinubu online bloggers? You have no mission, you have no vision, you are visionless. Ní kankan ní vision ní sọ pé nǹkan tó fẹ́ wá ṣe lórí íńtánẹ́ẹ̀tì ni you are just there pé ẹni tó bá wá fún Tinubu àti Olúọmọ ẹ máa wá nà wọ́n ẹ máa bá wọn jà wọn tí bí yàrá yà yín dà. Ní vision ẹ fún wa aims and objective fún yín. Bàbá kan sọ̀rọ̀ lẹ́ni book should not be judged by its cover. Wọ́n pe bàbá yẹn ní bàbá aládò mi ìwo ṣó ẹ̀rí mi tiẹ̀ mọ́ gan wọ́n ló máa ń ṣeré mi ìmọ̀ àbọ̀rọ̀ mi ò yé yín mi ìmọ̀ bàbá yẹn rí. Bàbá yẹn sọ ọ̀rọ̀ orí pípé wọ́n ní kí ni aims and objectives of Tinubu bloggers. Adé Buhari bọ́ síta ó ń ṣe tó bá fún mi lọ́wọ́ nínú Tinubu mi ò ní ṣoríire mo jà fún Tinubu ìjà mélòó ló jà ìjà tó jàjàjà tó lọ bá wọn Canadian embassy jà tó dáwọ́ àwọn tó gba scholarship wọn padà ní corner shop yín lágége ń bẹ̀ yẹn òun lẹ ti sọ pé ìjà mélòó lẹ jà ìyá Adé Buhari kọ́kọ́ lọ bá makeup artist yín jà kò kojú yín yẹn dáadáa. Mi bá yín jà lánàá mi dẹ̀ bá yín jà náà. Mo ní what are the aims and objectives of Tinubu bloggers? None of you miscreants was able to come out and analyze it. Ẹnu bàbá aládò ni mo ti ṣẹ̀ṣẹ̀ gbọ́ mission yín. And nǹkan ọ̀tọ̀ lẹ́yìn wà ń ta fún nǹkan ọ̀tọ̀ ni bàbá aládò sọ. Ọ̀rọ̀ tí bàbá máa ní ẹ̀dẹ̀ sọ ọ̀rọ̀ yẹn mú orí pípé wá. Ó ní bí táwọn bá rí nǹkan àwọn làwọn máa sọ àwọn làwọn máa ní ìyà ń jẹbẹ̀ kúnnù. Ṣé mọ̀ bàbá yẹn sọ̀rọ̀ mo dẹ̀ ní no. This guy is the only one tí mo commend. Adé Buhari ọ̀lẹ́ntẹ̀ láàfà afọ́jú tó má rọrìn wọ́n fi ń ṣe iye share lady share person tó wà visionless tal person tí ò ní mission tábà máa wí mi ìṣẹ́gbẹ́ yín ní nǹkan kan mo ní nǹkan jù yín lọ. Who is in competition with you miscreants? Who is in competition with tábà máa sọ ẹ̀sọ́ pọ́n jealous yín ta ló ń jealous yín? Jealous of you for what? No future ambition. You have no vision. You are visionless. You are missionless. Ní kankan. Ní aim. Tẹ́ fi lọ form group yẹn. Aims and objectives. Ní. Mọ̀ kankan. Nǹkan tẹ́ ṣe kàn ṣe sọ pé form ẹ̀ ni pé tán bá bú Tinubu ẹ̀jà. Tán bá bú Olúọmọ ẹ̀jà. Abẹ́ẹ̀gẹ́ tẹ̀ ni. Ó wá lọ ń jealous yín. Are you mad? Jealous yín for what? Is it about nǹkan tí yàn kó jọ láyé? Kí láǹfààní nǹkan tí yàn kó jọ láyé tí ò jèrè ọ̀run? À ń sọ̀rọ̀ àwọn tó ń tẹ̀lé mi rí wọn náà. Mo sọ pé wà visionless ẹni mò ń parọ́. Afọ́jú máa rọrìn. Ẹ wo ibi by their share lady you shall know the ẹ mọ owó ẹgbẹ́ tó fi wá. Látòrí share lady lẹ́tí máa mọ owó àwọn ọmọ ẹgbẹ́ tó máa jẹ́.
Adébù àrí mi dẹ̀ fẹ́ bú yín. Mi ti ní mi ní bú èbú o. À ń gbà rẹ̀ lọ́wọ́ tá ò fàyà. Adébù àrí. Ọ̀rọ̀ yín gan pa ilé. Ẹ kọ́kọ́ lọ change makeup artist yín náà. Ká tó continue. Oh, butter. Irú àná yẹn ta challenge yín. Mo expect yín pé kẹ́ butter. Kò rí bẹ́ẹ̀ o. Bó ṣe rí nìyí o. Nǹkan tá wà fún nìyí o. Nǹkan tá fẹ́ ṣe nìyí o. Honestly, èmi gan bá yín share video yín. But butter ìpìlẹ̀ ńṣẹ́ tí n bá jà fún Tinubu, ká má ràjẹ́ jẹun. Ẹni tó bá ṣiṣẹ́ síbì kan kò ní jèrè. Iṣẹ́ wo ló ṣe sẹ́? Àdí gbé gbogbo iṣẹ́ tó ṣe butter. Iṣẹ́ wo ló ṣe? Orí àpótí nínú ṣọ́ọ̀bù costume jewelry yẹn lẹ máa jókòó sí. Ẹnu ṣálẹ̀ ní, ẹnu ni gbogbo yín máa ní. Ṣebí mo sọ lánàá, mo ní bó ṣe máa ń lẹ́nu tó Adé Buhari, mo rò bẹ́ẹ̀ mọ́ Buhari Tinubu gangan ni. Àṣàbẹ̀ olú ọmọlẹ́yìn má tò sí. Adé Buhari, go and get a life. Go and get a life. Kẹ̀dẹ̀ sáàkì makeup artist yín. Àbí kan tí mo sọ yín. Now, chairman ti wà visionless. Chair lady ti wà visionless. So kò sí nǹkan tó fẹ́ offer àwọn miscreants tó tẹ̀lé, àwọn tout tó tẹ̀lé. Ẹ bá mi ṣe yẹn ní number 1. Alájà mo ti wo show yín. Ó dẹ̀ dùn mí, Alájà. Because mi bú ẹ̀yin náà. Mi mọ̀ bí ẹ bú mi. Gbogbo yín, you are somebody I like. Èmi àti yín ò dẹ̀ níjà. Advice mo fún yín lánàá yẹn. Ṣẹ́rí, ẹni tó bá sọ pé ó fẹ́ wá jà fẹ́yàn. Ó jẹ́ kẹ́ ní thick skin. Ẹ jẹ́ kí n flash yín back. Ẹ̀yin tẹ́ pera yín ní Tinubu bloggers. 99% of you are coming from Facebook fracas. Ẹ̀yin ní àwọn assignment tẹ́ ti parí. Ẹ̀yin ní àwọn ìjà, àwọn tẹ́ ti ṣẹ̀. Ẹ ṣẹ̀ mí o, ìkọ̀kan nu yóò ṣẹ̀ mí o. Ẹ̀yin láwọn tẹ́ ti step on their toes. Immediately torí pé ẹ sọ pé ẹ̀yin Tinubu bloggers yẹn, you should know that they will come for you. Now, as somebody tó lóun fẹ́ máa sọ̀rọ̀ fún Tinubu, mi expect nǹkan tí gbogbo yín jáde ṣe later tá ṣe show yẹn. Mo expect pé tó bá tẹ̀yẹ pé fẹ́ bọ́ta. Nǹkan tí òye yóò yìí máa padà bọ̀ wáyé yín o. This is our vision, this is our mission, this is our aims and objective. Gbogbo yín wá gbaná parí, wọ́n sọ pé ẹ̀ ń dóra yín. Kò sẹ́ni tó sọ pé ẹ̀ ń dóra yín. Mo sọ pé gbogbo yín jọ wà nínú ilé kan náà. Mo ní àwọn boys tẹ́ bá wà nínú ilé yẹn tó bá sọ pé wọ́n bá yín sùn ńkọ́. Yorùbá ni mo sọ mo òṣòyìnbó. Àbí kan tí mo sọ yín. Mọ̀ pé gbogbo nǹkan tẹ́ ti ń ṣe yìí, àwọn èèyàn máa sá fún yín. Immediately tẹ́ ti lọ kóra yín jọ, tẹ́ sọ pé Tinubu bloggers ni gbogbo yín. Nínú yín, ẹ̀yin wà nínú Facebook fracas. Inú yín, ẹ̀yin láwọn ọ̀tá tẹ́ ń bájà nínú Facebook fracas. They will definitely come for you. You should know how this thing goes. I expected you all to have thick skin. Kẹ́ ignore. Ọ̀rọ̀ la wá sọ now. You should expect us to criticize. You should expect people to criticize. Àbí kan tí mo sọ yé yín. Ṣé kan tí mo sọ yé yín? Èèyàn mélòó lẹ fẹ́ dá lóhùn? Ẹ dá mi lóhùn. Èèyàn mélòó lẹ fẹ́ dá lóhùn? Alájà, ìgbà tẹ́ bẹ̀ gbogbo yẹn ẹ pè mí now. Tẹ́ bẹ̀ mí mo dẹ̀ ní kẹ́ má worry. Ó ti tọ́ síbẹ̀ nìyẹn, mi ní yín sínú. Ẹlẹ́dàá yín rí pé mi ní yín sínú. God bear me witness. Èmi kàn sọ tèmi generally lánàá ni. Ẹ dẹ̀ gbọ́ náà nínú show yẹn mo sọ pé ọ̀rẹ́ mi ṣì ní gbogbo yín pa ṣe fracas. Èèyàn mélòó lẹ fẹ́ dá lóhùn ẹ sọ fún mi. Ẹ bá love and like. Because tó bá sọ pé gé ibú ẹ, ó gé dànù. Ṣé nǹkan tẹ́ represent nìyẹn ni? Ṣé nǹkan tẹ́ represent nìyẹn? I'm asking you. Ẹ lè last. Èmi tí mo sọ bẹ́ẹ̀ ni. Ẹ lè last, owó ló máa tú yín ká. Peanut tán fún yín ló máa tú yín ká. Ẹ lè last. Oh, okay, Yaba don't abuse me. Me, whoa, and I'm not interested. Because me gbọ́dọ̀ tún dákun nǹkan tó ń ṣe Yaba don. Tí n bá dákun Yaba don.
Ọláì ọmọ admit wọn fó dín di ọdún kan ni. Mi wá báyọ̀ kọkọjà honestly mo kọ̀ wá sóòótọ́ ọ̀rọ̀ ni tí n bá tún bá wọn dá sí bó ṣe ń ṣe Ìyá Ìbàdàn ó máa give up ni because ṣẹ́rí mi jẹ́ nìkan ẹni tí n bá ti sọ pé Ìyá Ìbàdàn pè mí ọ́n bẹ̀ mí náà ọ̀sẹ̀ ìgbà tá àǹtí fún mi tó ṣe àǹtí fún mi náà tó sọ pé irọ́ làwọn pa máa àǹtí fún mi ó pè mí kí n bá wọn bẹ àǹtí fún mi náà a sọ̀rọ̀ náà ó pè mí náà ṣé irú èèyàn bẹ́ẹ̀ ni mo ti máa bọ́ta ni máa bú mo kàn kó yín pọ̀ lánàá láti bá yín wí ni pé ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má mingle máwọn pípù yìí tẹ́ bá dẹ̀ máa mingle ẹ jẹ́ kó mọ̀ pé you know class wà mi tẹ̀ wá mọ̀ pé àwọn tó wà classless mo ń bá sọ̀rọ̀ àwọn visionless miscreants mi ní Ìyá Ìbàdàn no I'm not going back to that no I just èmi kàn wá advice wọn ni mo wá educate wọn they are not educated wọ́n rí nǹkan kan they are you know so I'm not mi ní Ìyá Ìbàdàn no mi ní Ìyá Ìbàdàn kí ni mo tún wá fẹ́ sọ Lafunky la LED la frying pan la LED ṣé kí sọ kí ni kan fún ẹ ó jù mí lọ mo gba mọ́ǹtì lọ́wọ́ ẹ̀ gan so mi ní pé ẹ láǹtì because ó fira ìsìpò ọ̀wọ̀ mo rí fídíò tiẹ̀ náà tó ń pè mí lọ́mọ yẹn èmi ló ń pè lọ́mọ yẹn la LED yeye omi èmi ló ń pè lọ́mọ yẹn mo bu ẹ náà la LED mo bu ẹ náà la LED let me tell you your problem la LED inferiority complex máa ń ṣe ẹ́ gan o ní charisma o ní confidence inferiority complex o máa ń ṣe ẹ́ gan la LED. Mo rí fídíò ẹ̀ tọ́jú sí mi. I didn't come to Abuja. Senator ni mo ń fẹ́ sìn la LED. Ó kàn pààrọ̀ ọkọ bẹ́ẹ̀ tó ń pààrọ̀ sanitary towel ni. Ó kàn pààrọ̀ ọkọ bẹ́ẹ̀ tó ń pààrọ̀ pad tóbìnrin lò fẹ́ jẹ ni. La LED. Àwọn daddy tó wà ní Kòròdú ńkọ́. Ambassador Caro White. Kí ló ṣe wọ́n àwọn màlámọ̀ lọ́kọ yìí kẹ́ senator ni mò ń fẹ́ sìn ẹjọ́ ṣé tí pé bí táwọn people ti wà tó ti lílà káyè nìyẹn wọ́n lẹ́lẹ́fọ́ ó ní ìwọ ó lẹ́fọ́ òun ò ṣe torí àkìtàn kí ló kàn mí pò ń fẹ́ senator alálàńlálá ó bá máa fẹ́ president alálàńlálá adélábù tapanlárí ọ̀rọ̀ ìtàn ni ibi báyìí náà lájókòó sí tó sọ pé òun fẹ́ ambassador Caro White tó wà ní Kòròdú bó tẹ̀ jẹ́ pé wọ́n ló gba lónìí ńgbà yẹn tó fi ṣe gbogbo nǹkan tó ṣe tó sọ pé bàbá yìí ló ṣe o kí ló kọ èmi pẹ̀lú tiẹ̀ tó sọ pé kò ní ṣọ́ọ̀bù o kò ní ilé o ṣé mi bẹ́ẹ̀ kọ̀mpìtì ni la LED yeye omi tó lóun ń ṣiṣẹ́ ìpèsè tí ò tí ì ṣiṣẹ́ ìpèsè fún ọkọ ní Caro White ambassador Caro White tó wà ní Kòròdú she can lie for Africa. Senator ni mo ń fẹ́ mọ́tò tó fi ń gbé mi kiri nìyẹn are you this cheap àgbà òfìfo ló máa ń dúṣẹ́ ẹ bá mú gò ọmọ kan gbé mi sínú nǹkan àgbà tí ò lóminú ló ń dún you don't have to talk ṣé nígbà tó bá sọ fún wa ni audio senator ó bá tiẹ̀ wá máa fẹ́ senator yẹn kí ló kàn mí kan person matter person wey don die. When I lie down softly on a sofa floor, so far so good. Senator ni mo ń fẹ́, mọ́tò tó fi gbé mi wá nìyẹn, escort mi nìyẹn. What is my own freaking problem with that? Wọ́n sọ pé òun ṣe Tinubu bloggers ni mo sọ, mi sọ pé lọ bá senator, mi sọ pé senator fi mọ́tò gbé. Kí ló ṣẹ́rí ẹ̀yin ọmọ àìjọbẹ̀ rí tẹ máa ń jẹ́ po sáyà, ẹ̀yin lẹ máa ń sọ̀rọ̀ báyìí. Ẹ̀yin ọmọ ojú ọ̀rọ̀ lárí, ẹ̀yin ọmọ tẹ́ ń tẹrọ fọwọ́lé, ẹ̀yin lẹ máa ń sọ̀rọ̀ bó ṣe ń sọ̀rọ̀ yìí. Kí ló kàn mí pé ọkọ mi ni mo lọ support? Kí ló
ló ṣe bàbá tó wà ní Kòròdú ambassador Caro White kí ló ṣe wọ́n ó ti fi cream báyé wọn jẹ́ ó ti fi bleach gbogbo nǹkan tó ń pòpọ̀ ó ti fi tún tí wọ́n ṣe wá fi wọ́n lẹ̀ ó máa padà lọ gbé nǹkan ẹrù ẹni lọ padà gbé ìgbà tó tún máa wá sọ tán gbogbo yín máa gbà ẹ máa wá bá mi sílé mi Lẹ́kì kí ló kàn mí kan pẹ̀sìn màtá o bá lọ kọ́lé sọ́run àlàlà ńláńlá ò ní kọ́ tèmi mọ́ tẹ̀ bóyá lo mọ̀ jẹ́ sọ fún ẹ mò ń bọ̀ abẹ́ ẹ̀gbọ́n ni gbogbo yín ẹ̀ tí mọ̀ kankan very soon ẹ wá bá mi sílé ẹ wá bá mi kọ́lé kí ló kàn mí Lafunky ṣé mo béèrè ẹjọ́ lọ́wọ́ ẹ ni ṣé mo béèrè ẹjọ́ lọ́wọ́ ẹ ni ṣó fẹ́ gbọ́ Lafunky ṣó fẹ́ gbọ́ ẹni tó bá ra mọ́tò ẹni tó bá kọ́kọ́ ra mọ́tò old model ló rà Lafunky ṣó fẹ́ gbọ́ ẹni tó bá kọ́kọ́ ra mọ́tò old model ló rà ó dẹ̀ máa wá aṣọ tó ń pè ní new arrivals nínú ṣọ́ọ̀bù yẹn ó yìí máa di sale padà ni ṣó fẹ́ gbọ́ ipò kọ́kọ́ oh my god abẹ́ ẹ̀gbọ́n nǹkan tó sọ ni gbogbo yín máa wá bá mi sílé inferiority complex ń bá ẹjà Lafunky you are not confident ó kàn tóbi frapapa ní confident ṣé gbogbo yín ti rí ṣe rí pé kò jẹ́ kí n máa sọ̀rọ̀ púpọ̀ ṣe rí pé gbogbo nǹkan tí mo sọ ló ń ṣẹlẹ̀ wọ́n sọ pé gbogbo yín jọ kóra yín sínú yàrá ẹ lọ ṣe Tinubu fracas mo ní Tinubu dẹ̀ disappoint mi o mo ní Lafunky pé mi ti àmọ́ pé Lafunky wà bẹ́ẹ̀ àní mo tún gbèjà ẹ̀ mo ní Lafunky ò sí ń bẹ̀ èèyàn tó ń sọ fún mi olówó à ń bẹ̀ mo ní láyé mo ní Lafunky ò sí ń bẹ̀ mo dẹ̀ sọ gbogbo yín lẹ gbọ́ mo ní Lafunky ó mà disappoint mi o Lafunky ìgbà tí mo mọ̀ ẹ́ lórí ìkànnì cream ló sọ pé ó ń ta gbogbo cream ẹ ó bara àwọn èèyàn jẹ́ ó stop ó tún yà sọ pé ambassador Caro White àwọn dádì wa tó wà ní Kòròdú bó ṣe yẹ pé a big loan lọ́nà ògbà ní Amẹ́ríkà gba yẹn tó lọ fi ṣe gbogbo nǹkan tó ṣe ó ná kọ́lé fún ẹ wọ́n kọ́ ṣọ́ọ̀bù fún ẹ ó kọ́ gym ó tún lulẹ̀ náà ni ó wá ní obìnrin yèyí omi Lafunky ṣó mọ èèyàn tó ti mẹ́jọ ẹ wá fún mi ṣá ó lè ní ẹ bẹ́ẹ̀ ṣe máa gbowó olówó lórí social media nìyẹn tẹ máa lẹ́ẹ̀ ń tajà tẹ máa gbowó wọn tẹ́ẹ̀ ní post ọjà tẹ máa ṣe ẹ wá kówó àwọn èèyàn jọ tán ẹ wá máa ṣe ẹ wá lọ wọlé mi Lẹ́kì àbólórí burúkú ni ẹni ṣáà sọ fẹ́ pé gbogbo èèyàn tó ń gbé Lẹ́kì ló ń gbé Lẹ́kì ni ibi tó bá ti ẹ̀wọ̀n ẹ kó kọ́lé sí alala kí ló kọ èmi wọ́n sọ pé ẹ wà nínú ilé ẹ̀ ń tutọ́ síra yín lẹ́nu ẹ̀ ń ṣe Tinubu bloggers kí nìyẹn fi correlate ẹ bá mi pé yèyé omi kí ló fi correlate mọ́ pé ọkọ mi ni mo lọ support senator ni mo ń fẹ́ mọ́tò tó fi ń gbé mi nìyẹn ẹ máa wá bá mi sílé Lẹ́kì ìwọ ò nílé ìwọ ò ní shop ìwọ tó ní nǹkan kan Tinubu mo ní Tinubu lálẹ́dì I'm not in competition with anybody mo fẹ́ flash ẹ back ṣọwọ́n tí ìjọsí tó ń ṣí ṣọ́ọ̀bù fún gbogbo yín ṣé wọ́n pé gbogbo ìbú yìí náà ni gbogbo yín fi ń bú mi kò ní ṣọ́ọ̀bù kí ló ṣe gbogbo yín at last gbogbo ṣọ́ọ̀bù yín lulẹ̀ ni gbogbo yín ta ṣọ́ọ̀bù yẹn ẹ fi jẹun ni ó lulẹ̀.com ni ṣé mo bá yín compete èmi ni mo wà ń bíbá yìí I'm not in competition with anybody tí ilé oge mi tóbi jẹ wà láìtàláì but tí pé kí n wá stoop so low kí n bring ara mi so low just because mo fẹ́ nǹkan I don't do it ọmọ Ìlàjẹ lèmi I'm born and bred from Ìlàjẹ àwọn ò ṣe bẹ́ẹ̀ Lafunky bí yà ò bá tọ̀ wà bá rọ̀bá lọ́sàn ó wá fi iṣẹ́ jíìmù sílẹ̀ ó sọ pé ó ń ṣe yèyé omi ṣọrántí ìgbà tá kọ́kọ́ bẹ̀rẹ̀ fracas in 2016 ṣọrántí ẹjọ́ bá mi tọ́ǹbọ̀ pẹ̀yìn tẹ báyìí rántí ṣọrántí tó sọ pé ya màmá Esabod ṣẹ́ ayé ló wà ń gbà yẹn tó bá rántí Lafunky ó ná màmá Esabod ṣẹ́ ó wá lọ sétí omi ṣọrántí ó wá lọ sétí omi ó ní ó lọ ṣe nǹkan fún màmá Esabod pé within ọjọ́ mẹ́ta nǹkan kan máa ṣẹlẹ̀ sí màmá Esabod ṣọrántí ìgbà tó wá padà wá sínú ewé táwa di ọ̀rẹ́ ṣọrántí mo bí ẹ question kan níjọ́ yẹn mo ní Lafunky ṣé òótọ́ omi tẹ fẹ́ lọ fi ṣe nǹkan fún màmá yẹn ó ní omi òṣìwò ó lé mi máa kàn halẹ̀ mọ́ màmá ni ṣé mi ní nǹkan kan ni Lafunky ò ní nǹkan kan náà
ṣé gbogbo ọjà tí ìyá rẹ̀ mi fi pọn mo yọ̀ ní ayé brown yẹn tó máa so mórí tó máa níwọ̀ yèyé omi olè 419 iṣẹ́ ìpèsè tó sọ pé fẹ́ lọ ṣe fún wọn Nàìjíríà ó máa gbé kéèsì wá fún mi máa dá sí ni torí kò sí ètò kàn mí tá bá sọ fún pé kẹmọ bí tẹ́ ẹ̀ náwó sí tẹ́ bá lọ náwó yín kiri tó wá ń kówó yín jọ tó fowó yín tó fi ń show off fún yín tẹ́ máa rò bí iṣẹ́ wọn ló ń ṣe jìbìtì lórí Facebook lọ ti ń lò. ó lóun lọ Nàìjíríà ló bá wọn ṣe pèsè àwọn tó lẹ́gbẹ́ ẹ̀yin tẹ́ lẹ́gbẹ́ 200 ló gbà lọ́wọ́ each person tó lóun fi ń ṣe pèsè 200 pounds àwọn tó wà l'Amẹ́ríkà $300 200 pounds ó dẹ̀ ìròyìn èèyàn over 100 ló sanwó pèsè fún Lafunky ó sọ pé òun máa ṣe ẹgbẹ́ òun máa ṣe kalabashi pèsè fún wọn ṣé ń gbọ́ mi ó lóun máa ṣe kalabashi pèsè fún wọn ó gba 200 ẹ bá mi times ẹ kéèyàn gba 200 pounds àti $300 lọ́wọ́ èèyàn over 100 ẹ calculate ó wá gba owó yẹn ó sọ pé owó yẹn òun máa fi ṣe ìpèsè ẹyọ kọ̀ọ̀kan fún each person ṣé ń gbọ́ mi ìgbà tó dé kó tó fẹ́ ṣèpèsè ó lóun ṣèpèsè ẹgbẹ́ ìwọ tó orígun mẹ́rin yàrá ẹ̀ àló lè ní gbogbo yín olè onífítà sọnù ìwọ ń pè mí lọ́mọ yẹn èmi àti ẹta lójọ ọmọ yẹn ṣé mi lọ ń bẹ̀bẹ̀ fún post ni abẹ́ ẹ̀gbọ́n nǹkan tó sọ wọ́n fèèyàn mímọ̀ ṣọ̀rọ̀ àwọn wo ló fi ṣọ̀rọ̀ ṣé wọ́n tó wà lẹ́yìn agbo tó dàbí Yokoshuna tó ń parẹ́ Gbẹ́sọlá táyẹ̀ Gbẹ́sọlá lùkèwé tó bá parẹ́ Gbẹ́sọlá ni wàá bá ya fọ́tò ṣèbó ní sínétọ̀ lọ́kọ ẹ kábàárẹ̀ èèyàn gidi kankan bá ya fọ́tò mẹ́yẹn àwọn miscreant àwọn Tinubu bloggers nìkan ló bá ya fọ́tò ṣèbó ní sínétọ̀ lọ́kọ ẹ bó ti ẹ̀fẹ́ fọ́kọ ẹ wọn wá tí bá fẹ́ sínétọ̀ ń sìn àwọn ọ̀rẹ́ ọkọ mi máa bá mi ya fọ́tò náà sínétọ̀ lọ́kọ ẹ ọ̀nà fún ẹ ní special invite àbí bó ti ẹ̀ bá sínétọ̀ ya fọ́tò èmi náà ò fẹ́ jẹ́ kó gbọ́kọ ẹ síta kó má gbà mọ́ ẹ lọ́wọ́ ó jẹ́ ká rọ̀rẹ́ ọkọ ẹ ẹ̀yin agbó tó wà tó ṣe bí Yokoshuna bẹ́ẹ̀ tó ń gbé wéètì tó fẹ́ ṣe security guard ó àbó ti gbàgbé pòpọ̀ Arẹ́gbẹ́ṣọlá ni Arẹ́gbẹ́ṣọlá lùkèwé ní ìta ló mọ wèrè ó gba owó ẹgbẹ́ ó ló fẹ́ ṣe ìpèsè ẹgbẹ́ fáwọn èèyàn ó gba owó ẹgbẹ́ ẹni ẹ̀kọ́ ìgbàgbé èmi ní mẹ́mórì ó gba owó ẹgbẹ́ ìgbà tó dé kó ṣe ń gbọ́ mi ìgbà tó dé kó ó wá mú each ìpèsè ló sọ pé òun máa ṣe fún gbogbo yẹn ó wá mú ìgbà kan ó wá fi ṣe ìpèsè ẹyọ kan fún gbogbo wọn jìbìtì kọ́ nìyẹn ẹjọ́ jìbìtì kọ́ nìyẹn lalej la frying pan àdàbí tá a bá mọ bó ṣe dórí Facebook ìwọ ìyá ẹgbẹ́ ò bá gbáràn wọ̀ kó gbáràn sórí wòmí dáadáa wà bọ́lọ̀ ń bẹ̀ sínétọ̀ lọ́kọ mi ó wọ̀n lára ẹ̀ ó wọ̀n lára ẹ̀ lọ dá owó pèsè àwọn onípèsè padà kó tó wá bá mi sọ̀rọ̀ jìbìtì ni oníkálùkù ló sọ pé òun máa ṣe abọ́ ẹgbẹ́ fún ó ní each person máa ní abọ́ ẹgbẹ́ ó wá mú abọ́ ẹgbẹ́ kan ìpèsè ẹyọ kan God bless you ó lóun máa send the photo Adéọlá God bless you ó lóun máa send the photo tóun fi ṣe ìpèsè yẹn fún gbogbo wọn kò send the photo yẹn sí wọn dèní ẹ̀yin association of olè ẹ̀yin tẹ́ ń kúrò fákàsì gbogbo accident yín lọ́mọ̀ èmi ò dẹ̀ fi bú yín mo kàn sọ òótọ́ ni mi ìbá yín jà and up till now náà mi ìbá yín jà òótọ́ ọ̀rọ̀ náà láyé ń sọ òótọ́ ọ̀rọ̀ náà láyé ń sọ but tí pé èèyàn kan máa wá bọ́ta pé ẹ fẹ́ wá dá ẹ lọ ń gbé àwọn fracas photo ẹ lọ ń ṣe chat àwọn ọba yín ṣe fracas I am not into fracas with anybody. Scammer ni wọ́n nǹkan tó wá ń ṣe fún gbogbo yín lórí social media nìyẹn nǹkan tó wá ń ṣe fún yín nìyẹn ọmọ láwọn ṣe nǹkan kan ọmọ gbowó lọ́wọ́ yín ọmọ lọ máa fi invest at the end of the day ẹ̀yin máa gbọ́ wípé owó yín náà ni oníjìbìtì ní gbogbo wọn that's why you will see me
Mo wà lórí lane mi lórí social media anything because 99% of these people you are watching, they are liars. They lie a lot. Me sin competition with anybody. Oh, bá ṣe nǹkan, oh, bá ní nǹkan jù mí lọ. I don't care. I'm contented. I am contented. Ọmọ tí ò bá rówó rí àbọ̀ ọmọ tí ò tọ́ bí sínú ọlá ló máa ní gbogbo nǹkan bẹ́ẹ̀ máa jọ lójú. I am not, and Jehovah bear me witness. I am not in competition with anybody. I'm not jealous of anybody. Téèyàn bá ń ṣe rere gbogbo yín mọ̀ mí. I celebrate people's success. I pray for people. I appreciate people. But if we go out on social media, kó máa fi ìyá omi, yẹ̀yẹ́ omi, kó máa fi ipò fẹ́ ṣe ìpèsè, kó máa fi kówó jẹ kó máa sọ pé ẹ máa rí lèmi lẹ́kí orí ẹ̀ burú. Olè. Ṣé mo bí ẹni pé ibo lọkọ ẹ wà? Ṣé mo bí ẹpọ bẹ lọkọ ẹ wà ni? Tony, senator lọkọ mi. Very childish act. Ó ti ra àwọn tó ń fẹ́yàn tó máa rí wọn pẹ̀lú èèyàn gan tó máa ní àwọn òfẹ́ ẹ̀gbọ́n àwọn ni. Àwọn tí ò ní làákàyè, ó rò bí yẹn lọ fi ń bùgà. Senator tẹ́ máa fẹ́ tó máa dóyin tó yẹ pé ẹ̀yin lẹ máa sanwó tí ìwọ ẹni tó lóun fẹ́ senator yìí o. Ẹ máa wo ó máa lulẹ̀ ń bẹ̀ náà o. Ṣé rántí pé àwọn dáàdì Caro White, ambassador Caro White tó wà ní Kòròdú, ṣé rántí pé bó ṣe dé náà nìyẹn? Ọkọ mi ló kọ́lé yìí, ilé yẹn dàbí shrine, ó dàbí shrine. Ọkọ mi ló kọ́lé yìí, ọkọ mi ló ṣe léyìí, èmi ló kọ́ fún, èmi ló kọ́ ṣọ́ọ̀bù yìí fún. Ojú ń tẹ̀yìn obìnrin ni. Tẹ́ máa pààrọ̀ ọkùnrin bẹ́ẹ̀ tó ń pààrọ̀ páàdì. Ẹ̀rí ìyá ẹgbẹ́ yín ni. Adébùhárí, ọkọ kan tó fẹ́ látijọ́ ìlóyìn fẹ́. Ẹ̀yin máa pààrọ̀ ọkùnrin bẹ́ẹ̀ tó ń pààrọ̀ sanitary towel ni. Ipe social media bẹ̀rẹ̀, máa ti ka ọkùnrin mẹ́fà mọ́ Lafunky lọ́wọ́. Lálẹ́jì àti ọkùnrin mẹ́fà ni. Má gbé yẹn wá o. Má gbé yẹn wá o. Mo mọ àwọn tẹ́jọ́ ń sùn tẹ́jọ́ ń jí Maryland. Má súnmọ́ bí òyìnbó ẹ̀sẹ̀gbẹ̀. Èmi ló ń pè lọ́mọ yẹn. Ṣé mi jọmọ yẹn lójú ẹ̀ ni? Ó rí mi. Ṣé mi jọmọ yẹn? Èmi jọmọ yẹn lójú ẹ̀ ni. Ṣé mi jọmọ yẹn lójú ẹ̀ ni? Ṣé mi look like elébi ni? Ṣé mi jọmọ yẹn lójú ẹ̀ ni? Tó ń pè mí lọ́mọ yẹn. Jẹ́ kó rí ẹ pé o. Àwọn wo ló ń fẹ́ rú àwọn boys yẹn náà? Bàbá tó wà l'Amẹ́ríkà yẹn. Àwọn wo ló ń fẹ́ wọn? Àwọn wo ló ń fẹ́ rú àwọn obìnrin wo ló ń ṣìdílẹ̀ fáwọn yẹn náà? Àwọn obìnrin wo ló ń tẹ̀lé náà ní títì yẹn? Ló ń tẹ̀lé ẹ wo kọ́kọ́ lọ ẹ bá mi sọ fún ẹni kó lọ kọ́ bá ṣe ń pe V kó má fi F kó má fi pe V fi ẹni kó má fi F ẹni kó má fi pe V ẹni kó kọ́kọ́ lọ kọ́ bá ṣe ń pe V not fi ẹni kó kọ́kọ́ lọ kọ́ bá ṣe ń pè yẹn náà kó tó wá bá mi sọ̀rọ̀. Àbórí social media ẹ̀kọ́ la wà ní. Àbẹ́ ẹ̀gbọ́n kan tó sọ ni. Ó lé mi fẹ́ ohun èmi láìkì o. Ìyàwó àtijọ́ tá mi o. Ìwọ. Tó bá jẹ́ wọ nìkan lọkùnrin tó kù. Pastor Jerry máa ń gbàdúrà pa máa rọ́kọ. Ṣùgbọ́n tó bá yẹ pé wọ nìkan lọkùnrin tó kù. I would rather remain single for the rest of my life. Ìyàwó ẹ̀ ṣe birthday. Ìyàwó ẹ̀ ṣe birthday bí 4 days ago. Mo dẹ̀ wo obìnrin yẹn báyìí. Ó ti jẹun. Èyí aṣọ kò ní lára. Ó gbé pọ́ọ̀sì náà bí pọ́ọ̀sì táwọn pàkíńtà ní open market ní Manchester. Èmi ni wọ́n fẹ́ bá sọ̀rọ̀. Ó rí mi ni. Èmi ni wọ́n fẹ́ bá sọ̀rọ̀. Ìwọ tó ní integrity. Ìwọ tó tí siren ní kọjá tó ń ṣe syringe ń bọ̀. Èmi ni wọ́n fẹ́ bá sọ̀rọ̀. Ẹjọ́ ẹ̀kọ́ náà. Èyí tó rí ẹ pé oníyàwó tó wá sí Amẹ́ríkà náà, tó rí ẹ pé oníyàwó tó fi pé òun lè fowó báyìí ẹ. Ṣé bí owó náà ló fi rà ń báyìí sìn? Ó ṣe bẹ́ẹ̀ dé oúnjẹ tàbí jẹrin ẹ̀rọ bó ó fẹ́ ṣe Father Christmas ní June ni. Ó wọṣọ náà. Bí sample lè sí 20 pound per yard lọ́wọ́ fún ni. Èyí fine kò fine. Èyí fitting aṣọ ní lára ẹ̀. Tẹ́ bá ní obìnrin gidi ńlé ni, ọkùnrin á máa ṣorí burúkú tẹ́ ń ṣe lórí social media.
Wàá fi ilé àtọ̀nà lẹ̀. Ìgbà tó jẹ́ pé wọ́n bọ́ ẹni, ó ṣiṣẹ́ náà. Wọ́n bọ́ ẹni. Ọ̀rọ̀ mi ò sí lẹ́nu ẹ̀ náà. Ṣé èmi look like àwọn onídọ̀tí tẹ́jọ́ ń kọwọ́ bọ́ra yín dì níbi l'Abuja tẹ̀wà ni? Àbí mi look like onídọ̀tí àwọn wèrè tó ń bá sùn ní Amẹ́ríkà ni? Èmi àti lọ́rọ̀ mi lẹ́nu rárá. At all. At all. I'm not gonna give you that audience you are looking for. I'm not gonna mention your name. You are a miscreant. You are a non-entity. You are a tissue paper. Ó dàbí tissue tó fi nòdì. Not Juno. Bó ṣe rí nìyẹn. Ṣé mo kò sọ lánàá? I don't like you. I hate you with passion. You talk too much. You can't pronounce any word fluently. Or where you come by you can't pronounce anything. When I can't even listen to you. Bí a mo kò wá lórí kíní gbà mí báyìí. Video ẹ̀kọ́ kọjá ni o. Má wò pé who is this nuisance? Who is this dingbat? Who is this miscreant? Oh, lọ́rọ̀ mi lẹ́nu man. Orí nǹkan tó fi ránṣẹ́ tì ni. O nǹkan tó fi ránṣẹ́ tì gbogbo ẹ̀ha ìlábíyá. Ìwọ dirty looking idiots. Bó ṣe rí, I'm not gonna give you what you are craving for. Èmi, má dárúkọ ẹ̀. Bá tí mo ṣìrì. Abẹ́rí wèrè, ó lé mi fẹ́ wọn, èmi like òun, èmi àti ẹ. I would rather remain single than kí n tẹ́bò mi lẹ̀ fún ẹ kí n fẹ́. Ó rá àwọn tó ń fẹ́, oríyàwó ẹ̀ náà ni. Irú ròǹbòrùn, ó bẹ́ ṣe jọ rí. Àwọn dirty smellos. Ẹ jẹ́ kí n sọ fún yín. Ẹ̀yin non-entities tẹ́ pera yín ní Tinubu bloggers. Ẹ wò mí dáadáa o. Èmi ò bá yín ṣe fracas o. But tí pé máa wá máa attack anybody. Àbẹ́ máa máa búyàn kankan. Àbẹ́yàn máa bọ́ta. Wọ́n máa fi ẹ̀dùn ọkàn wọn wọ̀n. Ẹ jẹ́ kí n sọ fún yín bẹ́ẹ̀ ṣe gan. Ẹ kàn kórí Bukky. Thank you ẹni tó fún mi náà 1,000 sàyẹn. God bless you. Ẹ ṣé mo dúpẹ́ o. Ibi tẹ́ ti mówó náà àgbà náà ní wọbẹ̀ lórúkọ Jésù. Ẹ bá mi sọ fún. Kọ́kọ́kọ́ lọ kọ́ bá ṣe pé vivid. Not fifid. Fifid. Very much. Very much. Thank you very much. Me dey stand ọkùnrin tí ó lè pronounce. Jesus Christ. Mo yọ̀ gan jẹun. Àbúrò mi bú sẹ́rìn kitchen. Me dey stand ọkùnrin tí ó lè pronounce. Fifid. Fifid. Vivid. Only fifid. Ibo la ṣe fẹ́ jọ bẹ̀rẹ̀. Everything is about money. Everything is about money. Ẹranko lásán. Ẹ wo bó ṣe rí. Dàgìnì dọ́rọ́. Aláìnílàákàyè. Olóṣì ó ṣorí bí ọ̀bẹ rẹ̀ lé. Èmi ló fẹ́ fi kọ́rọ̀ sọ. Kọ́kọ́ lọ mọ bó ṣe ń pronounce kó tó wá bá mi sọ̀rọ̀. I don't mingle with miscreants. I don't mingle with non-entities. I don't mingle with people that cannot pronounce. People that cannot communicate. 1 minute communication wọ́n lè ṣe. Wọ́n lè commune pẹ̀lú ẹ in a minute. Máa ṣe fifid. Ìyàwó rọkọ. Wo bẹ́ ṣe jọ rí. Ìyàwó ẹ̀ gbàgbà yìí. Ṣé yẹn náà gbóyìnbó ni? Tá bá sọ̀rọ̀ sí wọn náà bú wọn. Èmi ò dẹ̀ ní bú. Wà lọ fọwọ́ kékeré gbá ńlá. Ìyàwó ò ní kọ́ lẹ́tù ọ́ dancing. Ayé wọ yín sẹ́gbẹ́ o. Mẹ̀kúnnù bloggers la wá. Tinubu bloggers lẹ́yìn. Mẹ̀kúnnù bloggers la wá. Ẹ̀yí wọ yín sẹ́gbẹ́. Ẹ má gbèdé bí o. Ẹ má gbèdé bí. Àná tí mo yìí ṣe ṣògan. Àbúrò mi ni ẹlẹ́rìí mi. Mo sọ fún. Mo ní máa wo. Ó máa jáde fún mi o. Tí mi bá jáde tí n bá sọ̀rọ̀. Mo mọ̀ expect pé you will come for me. I don't care. Money thick. Open the door, please. Abiko yeyin. I've got thick skin. Money thick skin, so kò ń bother me. But pé kẹ́ máa bọ́ta kẹ́ máa parọ́ kẹ́ máa fi rọ́bọ̀rọ̀ yẹn. I don't like it. I don't ẹkún ìgbéré ló máa sún. Ìyàwó ò ní caution ẹ̀. Ìyàwó ò ní caution ẹ̀. Tó bá wá bu tó máa sunkún òṣì. Àwọn alábòsí yamayama. Ó ń tọ́ ẹ̀ pé òun fẹ́ lọ gba contract wá fún ẹ. Ẹ máa tán yín. Àwọn wèrè jàti ẹ wo bó ṣe rí. Àwọn olóhun àwọn tí ò ní tó ń lérò lórí.
àwọn mẹ̀kúnnù sunkún ebi pa àwọn èèyàn ẹ̀yin sórí búkọ ẹ kọ́wọ́ bọra yín dí ẹ sọ pé yìí Tinubu bloggers òṣìtẹ́ rí ṣe lábẹ́ mú àwọn ọkọ yín ẹ wá kóra yín lọ sábùjẹ lọ ń ṣe kí ló jẹ́ Tinubu bloggers ẹ̀yin yamayama ẹ wo lórí náà ó ní fọ lórí wọn mi kí n sọ̀rọ̀ àwọn ẹranko tó máa tẹ̀lé ẹ wo lórí ẹ bá mi kọ́kọ́ sọ fún lórí wọn kó lọ change makeup artist ẹ tó máa kọ́ eyeshadow fún wọn tó tádà pọ́n sunkún àwọn olóṣì gbà tó jẹ́ pé àwọn makeup oṣòdìgbà mi ọdún dé tó bá ti bọ́lẹ̀ ní èkó dùmọ́ta báyìí àwọn ọ̀nà tó lọ sínú abitọ́ fíta àwọn aṣọ títì yẹn báyìí ibẹ̀ ló máa dérú kó ṣòdì makeup sí àwọn makeup tó fi ń kùn wọn lójú nìyẹn ó máa kún makeup bẹ́ẹ̀ tó ń sunkún ni àyàfi tó wò bá jìyà fún Tinubu ìyàwó ló jẹ́ orí gbogbo yín burú ẹ̀yin wèrè lébi àwa wí tán à ń ṣe bìnà ebìnà ní nìyà ebìnà ní gbogbo yín effort àwọn olè fẹ́ máa pa lẹ́nu mọ́ ṣáàbù Tinubu ni Tinubu ọmọ yín man àwítán èyí làlẹ́dì ìyẹn gbé invitation síta you are very very low self-esteem laled only very low self-esteem èyàn kọ́ fún mi 5,000 yé wọ́n ti pa mí o ẹ ṣé God bless you ó ga jù ẹ̀jẹ̀ ń jùrù ó ga jù àwọn olófò very low self-esteem kí la order kí no serve ẹ jẹ́ kí sọ fún yín mo máa sọ kíní kan àgbà tó bá lómi nínú òkìndún gbogbo pé wọ́n máa ṣeré fún wa àmọ̀gbà mo sọ fún yín náà mo sọ fún yín Kúnlé Oòduà ó ti bóun àtàwọn òṣèlú ṣe rí nìyí bóun àtàwọn òṣèlú yẹn ṣe rí nìyí ẹ ní gbọ́ alẹ́nu ẹ̀ ẹ̀yin olórí burúkú tẹ wá ń claim òṣì ń sìn ìgbà tẹ́mi bọ́ta ní first ìgbà tí Tinubu tó kọ́kọ́ declare mission ẹ̀ pé òun fẹ́ ṣe president ìbólẹ́wà ẹ̀ tí máa sọ̀rọ̀ ń gbà yẹn èyí wèrè ẹlẹ́fun lójú tó lóun ka ìṣàdò tó sọ pé òun ti ń jìyà tipẹ́ àdàbí ló tó ṣépè ṣé torí nǹkan tó fẹ́ jẹlẹ ṣe ń jà fún Tinubu ni ṣèfẹ́ sọ pé voice for the voiceless ni ṣé ipò lu ọmọ tó kó yín jọgọ òun gan wà missionless ó wà visionless kìtẹ̀ èmi gan fẹ́ máa fọ̀rọ̀ gùn because torí yín bá pé ni ṣé nǹkan tó fẹ́ ṣe fún Tinubu ni kẹ́ máa jà kiri mi ìgbọ́ rí ìgbà tí Jonathan wà lórí oyè àgbọ́ Jonathan bloggers àgbọ́ Buhari bloggers lálẹ́ ìdí ní so ó ní low self-esteem gan èèyàn kan ní some people have special talent for violence èpè tí ò kọjá ní ṣọ́ọ̀bù ẹ̀ ó rí pèsè ló ń ta pàǹtí mọ̀ mi ń ṣẹ́gbẹ́ gbogbo yín kájẹ̀ tó sọ wá ti máa sọ pé olóòrùn ni yín ta ló lóòrùn ní àwa tẹ̀ ń bú àtẹ̀yìn ẹ̀yin ló lóòrùn náà tẹ́ ẹ̀ bá ṣe olóòrùn wọn ò ní kó yín sínú yàrá kan bí ẹja táítọ́ọ̀sì bí ẹja koté tó ti rọ̀ tọ́ni kan wá fi ṣe clearance ẹ wo bí gbogbo yín ṣe rí ẹ wo bẹ́ ṣe rí mi tiẹ̀ lè sọ pé kan ni mo fẹ́ mú jáde look at all of you kí ló kàn mí pé ẹ rí lé wa ẹ rí gbogbo nǹkan tá a bá gbà bọ̀bẹ̀ ṣé torí ẹ̀ lẹ ṣe lọ ni kí ló kàn mí pẹ̀lú yẹn inú ilé mi ni mo wà yìí náà mi sùn tá náà alihamdulilayi kí ló kàn mí pẹ̀lú gbogbo yẹn ṣé mo ní kí n máa count blessing yín fún mi ni kí ló kàn mí kan person matter o jẹ́ tún sọ fún yín lẹ́ẹ̀kan sí òpònú yín bí ẹ̀gbọ́n slang yẹn rí na who first buy motor buy old car ẹni tó bá kọ́kọ́ ra mọ́tò ló ra old car ṣó ń gbọ́ new arrivals àwọn aṣọ new arrivals wọ́n yìí máa padà di sales ni very bad odor naija àwọn olóṣì àwọn kọ́lé àwọn galẹ̀ gbogbo owó tó jẹ́ kó fi fọnu kó fi ra roll-on wá bíyà mi kó fi ra roll-on kó fi clear ẹ lọ wá bíyà gbogbo wọn àtẹnu wọn bẹ́yẹn ó máa rùn para wọn ni bọ́dí odò ńkọ́ ẹ máa ní bí wọ́n ṣí latrine ilẹ̀ ni
ẹni kí ló dé ta ló ṣí latrine nílẹ̀ ni mi lè stand inú kéèyàn jókòó ká pọ̀ sínú ilé gan mo lè stand ẹ̀ mo yín sọ fún àbúrò mi lẹ́ni the fact pa kí n jókòó sínú living room mo yín sọ pé mo fẹ́ lọ ra AC mi mọ bó ṣe wà comfortable láti jókòó sínú bẹ̀ yẹn tẹ̀wá tún tọ́tọ̀tọ̀ ayọ̀ Jesus Christ ṣẹ́jẹ̀ rí ìtọ́ wà lamẹ́ríkà yẹn fífìd syringe ń bọ̀ ó máa tó bá sọ̀rọ̀ báyìí ìtọ́ máa fọ́ ni ìtọ́ omi àdúrà ẹ̀ máa rò bọ́ wọ́n mi yà sí mímọ́ ni ẹ̀ máa rò bọ́ mọ́ yà sí mímọ́ ni. Wo ohun burúkú tó mú ní Gbos square yẹn abẹ́ ẹ̀gbọ́là lẹ́ẹ̀dì ni ó wá fi Gbos square ṣakọ wọ́n pè wá sí Gbos square ní àmàtí gbogbo lórí social media yìí o Gbos square látún fi ń ṣe competition ẹ gọ́ra fi mí lẹ̀ báyìí o ẹ gọ́ra fi mí lẹ̀ o ṣe violence o I'm not into fracas I'm the voice for the voiceless but ẹ bá kórí burúkú yín débi ẹnu mi máa fi nà yín lọ́rọ̀ tó bá dẹ̀ fẹ́ sọ pé ó ya wèrè torí yìí ṣáàlẹ̀ dín yẹn máa fẹ́ ṣe bí pé òun lẹ́nu olórí burúkú kan ní Agége yẹn máa sọ fún ẹ pé agbógbó àwọn Agége àwa gan lẹ́nu ń bẹ̀ ṣé torí àwọn èèyàn fẹ́ pariwo agbófinfo ló máa ń pariwo ṣé torí àwọn fẹ́ pariwo má lọ wá o ẹ yíwọ yín sẹ́gbẹ̀ẹ́ o mi ní ṣe ṣòmọ̀ mi ní ṣe ṣòmọ̀ mo kọ̀ wá fẹ́ lè fà yín létí ni but tọ́n bá tún wà rántí ṣó ẹ gbà because public figure ni you have to have a thick skin láìpẹ́ láì jìnnà ẹ máa wá bá mi sílé Lẹ́kì ṣé wọ́n nìkan ló máa kọ́kọ́ lé sí Lẹ́kì ni 99% àwọn tó ń wò wáyé tán kì í sọ̀rọ̀ ìgan àìmọye wọn ó fẹ́ mọ nǹkan tẹ́mi inú wọn ní ni olóṣì very very low self-esteem she lacks confidence she lacks self-esteem aláàrú tó ń jẹ búrẹ́dì ní gbogbo wọn ẹ̀rùn orí ẹ̀ ló ń jẹ tán ọmọ àwọn jàtìjàtì àwọn pàṣíwọ̀ bọ̀wọ̀bọ̀ àwọn pàǹtí ẹ̀wà ìsàlẹ̀ jọ̀lọ́ọ̀fù mo wò wọ́n mo rí wọn ìyẹn ṣé ìyá Ọbádáre yẹn ṣé ìtì ẹni kọ́kọ́ lọ ṣe show ní ibi tó máa ti kó lọ ṣe show ní living room mi ń dẹ́n tó ń ṣe show ní toilet lóhùn ẹni kó lọ ṣe show ní living room ìyẹn mà ti dohun èlò àlòpàtì àbáwọn ìyá Ọbádáre kọ́lẹ̀ ń sọ ẹ wo ọ̀rọ̀ Facebook máa kọ̀ wo ojú ọ̀gbìn àdàbí kí n bring page mi down because àwọn kankan wà ó máa ń irritate me ìyàwó Ọbádáre ẹni kọ́kọ́ lọ ṣe ẹ wo ẹ jẹ́ kí n fi wọn ṣe ti rí living room mi mo ti ń ṣe show yìí ẹ jẹ́ fi wọn ṣe ti rí living room mi mo ti ń ṣe show yìí ṣe ti rí inú ilé mi mo wà ṣe ti rí ẹ bá mi sọ fún ìyàwó Ọbádáre ẹ bá mi sọ fún ìyàwó Ọbádáre ẹni tó bá fẹ́ sọ ẹ bá mi sọ fún ìyàwó Ọbádáre ẹni tó èmi náà mọ̀ pé mo nice mi fẹ́ fún wọn ní audience ni ẹ bá mi sọ fún ìyàwó Ọbádáre kó tó bú mi kó lọ fi lé wọn wọ̀n báyìí mi bẹ́ẹ̀ tó bá ń sọ̀rọ̀ toilet sọ̀rọ̀ kí ló fa gbogbo pẹ̀kẹ́lẹ́ mẹ́ṣì yẹn náà kí ló fa gbogbo pẹ̀kẹ́lẹ́ mẹ́ṣì yẹn náà ẹ̀ ń wojú ni ẹ̀ mọ̀ pátá tí ń bára wa bọ̀ ni àti 2016 kò pé ní náà kò pé ní mo dẹ̀ ti gba Jésù altar of fire ti gba altar of fire nísìn altar of fire ẹ̀ mọ̀ iye èèyàn tí mo ti mú lọ sí pẹpẹ yẹn ni altar of fire ti gba gbogbo ẹ̀ a kàn advice yín ni advice gbogbo àwa nìkan dẹ̀ kọ́ la sọ̀rọ̀ gbogbo vlogger ló sọ̀rọ̀ why are you coming for us ó ṣe show wọ́n kọ WC ó wà wọ́n rán sọ̀rọ̀ ìyàwó èrè ẹ má wọrí ẹ ṣe rí wọn o àwọn kò ní ṣiṣẹ́ sí kó san pension o gbogbo táìmù tó fi jẹ́ kó ṣiṣẹ́ tọ́lẹ̀tì ló ń wà tó
Esa body kí ló kọ ẹ bẹ́ẹ̀ fà wọ́n mọ́ yẹn sílẹ̀ ìwọ sọ̀rọ̀ sókè tó bá bí ẹ̀dá sack without pay ló máa gbà ìyàwó ọba dáre. Ẹ wo àwọn kan wà mí ní dáhùn lò ẹni kọ́kọ́ kó toilet kọ́ lọ jókòó sí ibi wọn kan ṣe ṣó nínú ilé wọn ìgbà ni màá dáhùn lóhùn.